ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yín gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ìta mú wá fún yín lọ́tẹ̀ yìí ó tún kà màmá. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ṣé rí kíní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn, ẹ má gbàgbé láti tẹ̀. Á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. Ẹ máa bá wa ká lọ. Ẹ̀gbọ́n wa Jésù Olúwa wa, ẹ̀gbọ́n wa Olúfimọ́ Saheed Òṣùpá, wọ́n ń ṣe ọjọ́ ìbí lónìí. Ẹlòmíín béèrè pé wáyé tẹ wá bọ́ta láàárọ̀ Monday báyìí. Àárọ̀ Monday lèyẹn fi máa ń ṣàdúrà fáwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn. Ẹ̀rọ àwọn arúgbó yìí wọ́n ti jí wá láàárọ̀ yìí, wọ́n wá gbàdúrà fún Olúfimọ́ Saheed Òṣùpá. Òní ìbóni ni 7, òní ni 7, òní ni Olúfimọ́ ṣe birthday wọn. A gbàdúrà fún wọn pé kí ẹ̀mí wọn ó gùn. A gbàdúrà fún Saheed Òṣùpá pé kí ayé má rí wọn mú. A gbàdúrà fún Saheed Òṣùpá kí ipá ọ̀tá kó má kà wọ́n. A gbàdúrà fún wọn kí ìmọ̀ ọ̀tá kó má ṣẹ lórí wọn. Ẹ pè é lẹ́ẹ̀mẹ́ta ẹ ní Saheed Òṣùpá o. Saheed Òṣùpá o. Saheed Òṣùpá o. Saheed Òṣùpá o. Ẹni bó ṣe ṣe ọjọ́ ìbí rẹ lónìí. Ikú ò ní pa ọmọ wa lọ́wọ́. Àwa arúgbó ṣàdúrà fún ọ. Àbí ẹ̀yin wèrè. So ẹni Saheed Òṣùpá o. Saheed Òṣùpá o. Ẹni àwa arúgbó gbàdúrà fún ọ. Oògùn lẹ́mìí. Oògùn lẹ́mìí o. Ẹ sọ lẹ́ẹ̀kan sí. Oògùn lẹ́mìí o. Ẹ sọ lẹ́ẹ̀kan sí. Oògùn lẹ́mìí o. Ẹni ikú tó yá ò ní pa ọ́. Ikú tó yá ò ní pa ọ́. Ẹ sọ pé Saheed Òṣùpá o. Saheed Òṣùpá o. Torí pé o jẹ́ olólùfẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Ẹni bá gbógun tì ọ́. Yóò wọ bojì lójijì. Ẹni àwa arúgbó gbàdúrà fún. Ìgbà ọdún kan. Ẹni nínú ọrọ̀. Nínú àlàáfíà. Nínú ẹ̀mí gígùn. Nínú owó. Nínú ọlá. Nínú àìkú. Baálé ọrọ̀. Oògùn lẹ́mìí. Ẹni Saheed Òṣùpá o. Àtiwọ́. Àtaya. Àtọmọ. Ọlọ́run ó dá yín sí. A sọ pé connection ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹni bẹ́ẹ̀ ni ó rí. Ẹ̀yin arúgbó ẹ fọwọ́ lé orí yín tó ti gbó yẹn. Ẹ sọ pé báwa náà ṣe dàgbà yìí.
táwa náà ewu lórí. Saheed ìwọ náà ó dàgbà. Ẹni ìwọ náà ó dàgbà. Ẹni ó dògbó. Ó yẹ gbàdúrà fún. Jésù Olúwa wa. Ẹni Saheed Òṣùpá o. Wọ́n ní rí wọ́n mú. Ẹ̀yin arúgbó ẹ sọ bí arúgbó ẹni wọ́n ní rí wọ́n mú. Ẹ sọ pé apanupọ̀ ṣàdúrà fún ọ lónìí tí í ṣe ọjọ́ ìbí rẹ olúfimọ Saheed Òṣùpá wà pẹ́ láyé ìgbà ọdún kan ni ohunkóhun tó lè mú ibi wá fún ọ. Ohunkóhun tó lè mú ìbànújẹ́ wá fún ọ. Ọlọ́run orí òkè yìí ó kà kúrò níwájú. Eléyìí tó kàn rè o níta sọ ni pé Saheed mi ò ní gbọ́ pé lójijì. Saheed mi ò ní gbọ́ pé lójijì. Ó yà dùn
kọrin fún wọn happy birthday to you. Happy birthday to you. Hey, máa wò. Happy birthday to you. Òṣùpá. Happy birthday to you. Wish you many happy returns of that day. Gbàdúrà bí ọkọ yín bá ṣe fẹ́ ẹ máa gbàdúrà fún wọn ẹ máa bá wọn béèrè tí wọ́n fẹ́ ní òní yìí òǹkálùkù máa sọ láti inú ọkàn ó yàdúrà ó yàdúrà. Jésù Olúwa wa, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run gba ọpẹ́ wa. Olúfimọ òní lẹ́ ń ṣe ọjọ́ ìbí. Àwọn arúgbó panupọ̀ gbàdúrà fún yín, ẹ̀mí yín ó gùn láyé. Ipa obìnrin, ipa ọkùnrin, ipa aláwọ̀ ìkà, ipa oníṣègùn ìkà kò rán àlàyé kó gbé yín ró. Ọlọ́run kó dáṣọ agbára ró yín. Bílí pa ó máa pa àlọ́ àti àbọ̀ yín mọ́. Olúwa yóò máa pa àlọ́ àti àbọ̀ yín mọ́. Kọ́nẹ́sàn tó tún ju eléyìí tẹ́ ti rí lọ, Olúwa yọ̀ǹda fún yín. Ilẹ̀kùn àánú tó ga jù Olúwa ṣí fún yín. Kẹ́rí ọwọ́ Ọlọ́run, kẹ́rí àánú gbà, kẹ́rí ọwọ́ Ọlọ́run. Ohun tẹ́ ń là kọjá lọ́wọ́lọ́wọ́ tẹ̀lé bẹ́ẹ̀ nìkan ní sọ. Olúfimọ Olúwa mú yín borí. Àwọn arúgbó yìí ti gbàdúrà fún yín lónìí. Àwọn arúgbó tó ti ní ewu lórí rẹ̀, bàbá ẹ̀yin náà lè wú lórí. Ẹ ó dàgbà, ẹ ó dògbó, ẹ ó jọ àwọn bàbá yín lọ. Ibi tí wọ́n já àwọn bàbá yín ó dé, Olúwa mú yín tayọ ọbẹ̀. Ègún lé bàbá Olúwa parẹ́. Ibikíbi lójú ọ̀nà yín Olúwa parẹ́. Ẹ ó máa tẹ̀síwájú. Ògo ni fún Jésù. Ọdún tó ń bọ̀ àjọṣe ni yóò tún dùn jù báyìí lọ. Ògo ni fún Jésù. Jésù Olúwa wa. King Dr. Saheed Òṣùpá Olúfimọ Baba Ọba, Baba Ọjà. We celebrate you today. We celebrate you. The Lord keep you and bless you. He shall be well with you and everything you lay hands upon. Ẹ ò ní dòkú lójú. Agbala Gabriel, all over the world, we love you and we celebrate you today. The Lord bless you. We love you, King Dr. Saheed Òṣùpá. God bless you. Yeah, you want someone?